High Chief Alhaji Yusuf Adéyẹmí Dàdẹ̀bíyè tí mo jẹ́ baálẹ̀ Èfó community ní ìgà ńlá Ìmàpà lábẹ́ ọba His Royal Majesty Abdulaziz Olúwatóyìn Akíndé ọlọ́jà ẹkùn tilẹ̀ Ìgbẹ́sà kábíyèsí. Ọpẹ́ mi pàtàkì ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run ọba Elédùmarè, so mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọba His Royal Majesty ọba Abdulaziz ọlọ́jà ẹkùn tilẹ̀ Ìgbẹ́sà Akíndé kábíyèsí. So mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí mi pátá ní ìgà ńlá, ẹbí ìgà ńlá Ìmàpà Èfó, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátá. So mo dúpẹ́ lọ́wọ́ wọn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà láti ọ̀dọ̀ gbogbo àwọn bàbá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Mo fẹ́ fi àkókò yìí ṣe àdúrà fún gbogbo àwọn ẹbí mi ní ìgà ńlá Ìmàpà títí lọ dé Èfó community. So ní àsìkò tèmi Alhaji Yusuf Adéyẹmí Dàdẹ̀bíyè tí mo jẹ́ baálẹ̀ Èfó, eku a máa ké bí eku, ẹyẹ a máa ké bí ẹyẹ, ọmọ èèyàn a máa fọhùn bí ọmọ èèyàn. A ní rí wàhálà nílùú Èfó, a ní rí dààmú ìlú Ìgbẹ́sà lápapọ̀, gbogbo wa pátá a ní rí dààmú, a ní rí wàhálà. Àgbéga ńláńlá Ọlọ́run a máa ṣe fún wa o. Tán bá béèrè ẹni tí ó jẹ́ ọlọ́pẹ́ jùlọ, èmi ni o. Inú mi dùn gan-an, ó dùn gan-an, inú mi dùn gan-an. Mo dẹ̀ dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí n rí ọjọ́ èní. Èní ni ẹ̀san ọjọ́ kẹsàn-án tí ọba wa His Royal Majesty Abdulaziz ọlọ́jà ẹkùn tilẹ̀ Ìgbẹ́sà tí wọ́n fi mí jẹ baálẹ̀ ìgà ńlá Ìmàpà Èfó. So inú mi dùn púpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn wọn lórí ìgà ńlá Ìmàpà Èfó tí wọ́n fi mí jẹ baálẹ̀. So mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn, mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo wá fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ olórí baálẹ̀ ìyàwó mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àtìlẹ́yìn ẹ̀ àti iṣẹ́ ribiribi tí ó ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ọba Elédùmarè kó tún bá mi dá ọpẹ́ fún, bá mi dá alágbà, kí nǹkan kan má ṣe kẹ́mi ẹ̀gún fún mi, kí nǹkan má ṣe wa, kó má ṣe àwọn ọmọ wa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀.